خصه المولى بعلم وآداب ومكرمة ونصر أياما شان عجيب تليد مجد من غير خسر فإن لكل ينتظرون وبلعهم من الكلمات موعظة ببر Imam Mustapha Ajani àgbáyé. Khalifa láti ìlú wa ní Èrúwà. Fa'alani fabutasim sofran bi sofrin. Wa alfa wa dodo abawa àgbà Aino Rido. Jazakallahu kullal khairi dauma. Nítorí àsìkò alfa wa ìbejì tí wọ́n ń ṣe ráìdù fún wa náà Ọlọ́run ní dáadáa. Walasta laqaita min fakiri wa sharri. Walasta laqaita min fakiri wa la hawla wala quwwata. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Amen. Aki Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Lẹ́yìn náà mo kí kalẹ̀ gbogbo àfáà látòrí bàbá mi Fadilati Sheikh Idris Akintoye. Ẹja sọ pé adamallahu hayatahu. Adamallahu hayatahu. Mo fi bàbá mo fi kí kalẹ̀ gbogbo àfáà torí àsìkò. Ẹ dákun torí tọ́lọ́hun wàláhì tàláhì kìí ṣe ti ìbínú. Amiru Shabab Aljamali kò ní bàjẹ́ fún yín láíláí yóò máa dá sí ni. Amina. Ẹ dákun ẹ má bínú torí tọ́lọ́hun àti tànàbí Muhammad. Sallallahu alayhi Mo wa sallam. kí gbogbo àfa gbogbo wa pátápátá ni mo rí. Gbogbo wa pátápátá ni mo rí ṣùgbọ́n mi ìfẹ́ máa dárúkọ ní ìkọ̀ọ̀kan. Bí mo ti ń rí bàbá wa Khalifa ní kálẹ̀ kò ní burú fún yín. Amin. Bí mo ti ń rí gbogbo wa ní kọ̀ọ̀kan yìí inú mi ń dùn wàláhì inú mi ń dùn gan sẹ́rí bá ti ń ṣe iná ní ká máa ṣe àfa wa Raodotul Kalaam Raodotul Kalaam. bí ẹ ti bẹ̀rẹ̀ yìí Ọlọ́run ní jó pin. Amina. Ẹ dákun ẹja ṣe amina dáadáa. Amina. Ẹja ṣe amina dáadáa. Amina. Ẹja ṣe amina dáadáa. Amina ya Allah. In tí mo fi ń dárúkọ àfa wa olóní ọ̀fọ̀ ní ó ní wípé Ọlọ́run bá ṣàánú wọn púpọ̀ Ọlọ́run ṣàánú wọn púpọ̀ gbogbo àgbákò tí máa ń ṣe èèyàn téèyàn fi jẹ́ èèyàn ló ti ṣe àfa. Allah. Torí bí bàbá èèyàn bá kú àgbákò kan ní lọ́tọ̀ ámbèlè tàṣí pé ìyá rẹ̀ náà tún wá kú ọmọ pé wàhálà ti dé báwọn bàbá kú ìyá kú ọmọ òrukàn bó ló ti lọ ayé ṣùgbọ́n Ọlọ́run bá ní káàfà ó já náà Alhamdulillah. manahumul faizun àwọn wo gan lẹni tó jèrè láyé àwọn tẹ́ já náà gbogbo tí ń ṣèyàn láburú ló ti ṣàfà tó ń ti bẹ́ẹ̀ wọ́n tún wá já náà kí lọ́lọ́wọ́ bá fi ní pé kó rí bẹ́ẹ̀ mẹ́ta náà ni alákọ̀ọ́kọ́ afa kamil lọ síbi alladhina amanu. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Ra pe suratu tauba ni. Allazina amanu wa hajaru wa jahadu fi sabilillah. Ó ṣe yóò dá fún ọ. Bi amwalihim wa anfusihim. Masha Allah. Bi amwalihim wa anfusihim. Àbáwá Amiru Shabab àwọn wo ni wọ́n jèrè láyé alladhina amanu. Allazina amanu. Ó làwọn tí wọ́n gbọ́ Ọlọ́run ọba gbọ́ dáadáa tí wọ́n jẹ́ èèyàn rẹ̀. وهاجروا الذين آمنوا الذين آمنوا Aki wọlé Sheikh Imam Mustapha. الذين آمنوا Ọlọ́run bá gbọ́ dáadáa ẹni tó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ nìkan ló lè sin lọ́hùn. الذين آمنوا. Ìka alákọ̀ọ́kọ́ tá a rí lára àfa wa Raodotul Kalaam nìyẹn. Wọ́n gbọ́ Ọlọ́run ọba gbọ́ wọ́n sì ń sin lọ́hùn. وهاجروا
jèrè láyé tí wọ́n tún jẹ dígbà tó bá dọ́dọ̀ Ọlọ́run ọba ó làwọn tí wọ́n ń rìnrìn àjò tọ́lọ́run àti tànàbí Muhammad. وهاجروا. kò rọrùn fa kéèyàn rìnrìn àjò tẹsẹ̀ kó rin tọwọ́ kó tún wá rin tẹnu nílànà tọ́lọ́run àti tànàbí Muhammad. وهاجروا وجاهدوا في سبيل الله. ìkẹlẹ kẹta tó parí tá a fà wá ní òní pé wọ́n jagun sójú ọ̀nà tọ́lọ́run ọba wọ́n gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run ọba. في سبيل الله. sójú ọ̀nà tọ́lọ́run ọba. وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم. bàbá wa Raodotul Kalaam kò rọrùn fa kò easy ẹ sì bá débi bí ẹ bá débi ẹ wá pé òde àwọn èèyàn wá gbogbo èèyàn tó bá ta tẹ́ǹtì dùnú kọ́ làwọn èèyàn wà síbẹ̀ gbogbo èèyàn tó bá ta tẹ́ǹtì kọ́ ní òrè èèyàn bẹ́ẹ̀ ìjọ tẹ́lẹ̀ mi ò bá sì rè èèyàn àwọn èèyàn ṣàkùṣàkù ní òrì àwọn èèyàn rándanrandan òní òrì ẹ̀yin wá ta tẹ́ǹtì dùnú ẹ tún wá rè èèyàn ládùúrú tó ṣe yín nú ayé. أعظم درجة عند الله. Masha Allah. وأولئك هم الفائزون. ẹ dákun ẹja parí orúkọ ọlọ́pẹ́ Allahu Akbar. الله أكبر. àbá wa gbìyànjú débì ni o ó ní gbogbo àwọn èèyàn tí ń sọ látàárọ̀ ìgbìyànjú yín ló débi tẹ́ ẹ dé yìí. أعظم درجة عند الله وأولئك هم الفائزون. bẹ́ẹ̀ bá gbìyànjú ni wọ́n á lè ronú múra kàn yín. الله. wọ́n á lè ronú rẹ̀ kàn yín sẹ́ni tí ń ṣe rẹ̀ dẹ̀rẹ̀ náà ronú múra kàn. àfa àwa gáúsù shabab táwọn náà ronú múra kàn yín àwọn náà jagun sójú ọ̀nà tọ́lọ́wọ́n bá nílànà tiwọn ni. Ọlọ́run ní jẹ́ kọ́ láwọn òpin láíláí. Amina. àfa àwa Raodotul Kalaam ẹ máa bọ̀. ẹ máa bọ̀. àdúrà lèmi ó ṣe fún yín. Insha Allah. nítorí bí mo ti wà èmi ò mùjámálà èmi ò mọ̀ orí bàbá tó bí mi náà yìí pọ́nyàn ṣùgbọ́n àásò tọrọ àfa Raodotul Kalaam Ọlọ́run níjó tètè tán. Amina. kò tún wá ní tán láíláí. Amina. gbogbo tí ń jẹ́ra aburú Ọlọ́run níjó ṣẹlẹ̀ sí yín láíláí. Amina. ìgbà tí mo ń lọ àwọn èèyàn wá ń pè mí wọ́n wá ń pè ní pé bóyá mo bínú wàláhì mi bínú. à ń lọ bìkan ni wọ́n ti wá ń pè látàárọ̀ òun la wá fẹ́ sáré lọ pàdé wọn. àfa Raodotul Kalaam ẹ tẹ́wọ́ yín. ẹ tẹ́wọ́. a ṣe bisimilayi kan iná àtẹ̀yìnà kan fún àfa pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tí ń jẹ́ràn ìbànújẹ́ Ọlọ́run níjó tọ́ sí yín. Amina. bisimilahi iná àtẹ̀yìnà. bisimilahi rahman rahim. inna a'tayna kal-kawthar fasalli li rabbika wanhar. inna shani'aka huwal abtar. subhana rabbika. rabbil izzati amma yasifun. wa salamu ala al-mursalin. walhamdulillahi rabbil alamin. Mọ̀lánà Sheikh Mustapha ọlọ́mọṣẹ́ jẹ́ kí a rí yín pẹ́ o. Àmín. ọlọ́mọṣẹ́ jẹ́ kí a rí yín pẹ́ sà. Àmín. ẹ ṣeun gan ẹ kú àìbá àkókò wa jẹ́. A dúpẹ́ fún yín. dúpẹ́. níwọ̀n bá táìmù tí ẹ lò yìí oníkálukú náà tó ti mú ẹ̀kọ́ nú ọ̀rọ̀ yín. ọlọ́mọṣẹ́ jẹ́ kí ẹ̀mí yín ó gùn sí fún wa. Àmín.